KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Ọ̀rọ̀ tí ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi lóòdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tá a dé fún wa lónìí, jẹ́ ká tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní. Ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbàrà, ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ẹ̀yin lẹ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. A fi ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín. A yìn lógo lọ́pọ̀lọpọ̀ torí pé ẹ̀yin ni Ọlọ́run. Ẹ ṣeun. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. A fi ògo fún Ọlọ́run, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A kí wa pé a káàbọ̀ sí ètò yìí tí ń ṣe Jeki Bibeli Soro. A fi ògo fún Ọlọ́run fún àlàáfíà àti wàláyé Ọlọ́run lórí ayé yìí àti lórí ayé àwa náà. A dá gbogbo ògo padà fún Ọlọ́run wa. A sì dúpẹ́ torí pé Ọlọ́run wa ló jẹ́ ó ṣeéṣe fún wa láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. Ọlọ́run wa ẹ ṣeun. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá, èyí tí a jọ gbéyẹ̀wò pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, tá a sì fi ẹsẹ̀ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tí a bá kọ́ múlẹ̀ nínú tí Bíbélì gbé kalẹ̀. Lónìí a tún ti dé o. Kókó ẹ̀kọ́ tí a mú wá bá wa lónìí, tí a sì fẹ́ kí gbogbo wa kí a jọ jókòó, kí a jọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ọ̀rọ̀, láti gbọ́ ẹ̀kọ́ yìí, láti mọ ohun tí Bíbélì sọ nípa rẹ̀. Kókó ẹ̀kọ́ náà ni, ǹjẹ́ Bíbélì fi àṣẹ kí a máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí Kristi bí? Ǹjẹ́ Bíbélì fi àṣẹ kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi bí? Àwọn olóyìnbá sọ pé, does the Bible give authority for celebrating Jesus' birth? Ǹjẹ́ a rí àṣẹ pàtó èyí tí a lè fi ẹsẹ̀ múlẹ̀, tó lè fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù Kristi? A fẹ́ wo Bíbélì ni, a fẹ́ wo ìwé mímọ́ èyí tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Níta a fẹ́ wò ni, a fẹ́ wádìí. Ẹ má sì jẹ́ ká gbàgbé ètò yìí ò ní Jeki Bibeli Soro. Bíbélì nǹkan là ń gbà láàyè láti bá wa sọ̀rọ̀, láti kọ́ wa lẹ́kọ̀ọ́ torí pé ọ̀rọ̀ mímọ́ Olúwa ni. A lè rí kà nínú ìwé Tímótì kejì, nígbà tá a wò láti orí 3, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 16 sí 17. Bíbélì ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí àti fún ìtọ́ni tí ń bẹ nínú òdodo àti ìkọ́ni, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. So gbogbo ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ pátá ní ti ìyè àti ìwà bí Ọlọ́run láti kàkọ́ sílẹ̀ rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. So kókó ẹ̀kọ́ ta fẹ́ bèèrè pé, ǹjẹ́ Bíbélì fi àṣẹ fún wa láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi bí? Ìbéèrè ta fẹ́ bèèrè ní. A sì fẹ́ wo Bíbélì pé kí ni Bíbélì sọ. Àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé tá a bá wo bí ọjọ́ 11 sí ìgbà yìí, àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi, èyí tí í ṣe ọjọ́ 25 oṣù kejìlá ní ọdún tó ń bọ̀, àti pé lọ́dọọdún náà ni
à ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí yìí. Àwọn ìbéèrè tó yẹ ká béèrè nìyí gẹ́gẹ́ bí Kírísítẹ́nì tó fẹ́ láti wádìí òtítọ́ tó sì fẹ́ láti dé tí ń ṣe òtítọ́ mú. Ká máa wádìí ohun gbogbo ká sì dé tí ń ṣe òtítọ́ mú. Àwọn ìbéèrè tá a gbọ́dọ̀ bi lọ́wọ́ ara wa nìyí. Ǹjẹ́ a rí àṣẹ pàtó nínú Bíbélì pé kí àwọn tó gba Kristi gbọ́ kó máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi? Ìbéèrè àkọ́kọ́ nìyí. Ǹjẹ́ a rí àṣẹ pàtó nínú Bíbélì pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi? Ìbéèrè àkọ́kọ́ nìyí tá a gbọ́dọ̀ béèrè, a sì gbọ́dọ̀ fi Bíbélì dáhùn. Ìbéèrè kejì tá a tún gbọ́dọ̀ béèrè, ǹjẹ́ Jésù Kristi fún wa ní àṣẹ pé, ǹjẹ́ a rí àṣẹ nínú Bíbélì pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí òun? Ìbéèrè kejì nìyí. Ǹjẹ́ a rí àṣẹ láti ọ̀dọ̀ Kristi pé nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí òun? Ìbéèrè kejì nìyí. Ìbéèrè kẹta, ǹjẹ́ a rí àpẹẹrẹ lọ́wọ́ àwọn àpọ́sítélì Kristi pé wọ́n ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi gẹ́gẹ́ bí ọjọ́ mímọ́? Ìbéèrè kẹta nìyí. Ìbéèrè kẹrin, ǹjẹ́ kí ẹ rí àpẹẹrẹ kan nínú ìsìn májẹ̀mú titun lọ́wọ́ àwọn àpọ́sítélì àtàwọn Kírísítẹ́nì àkọ́kọ́ tí wọ́n gba ìyìnrere Olúwa wa gbọ́ pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi? Ǹjẹ́ a rí àpẹẹrẹ kan nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa? Àwọn ìbéèrè tí a fẹ́ béèrè ni. Ǹjẹ́ kí ẹ rí ọ̀rọ̀ tó sì yọ ní Bíbélì pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ nínú iṣẹ́ ìsìn wọn sí Ọlọ́run wọ́n ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi? Ẹ mọ̀ pé ìbéèrè a gbọ́dọ̀ béèrè. Kí nìdí tá a gbọ́dọ̀ fi béèrè? Ìwé Pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ kọkànlá, bẹ́ẹ̀ ni tí a bá ń sọ̀rọ̀ kí a máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ ká máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún wa, kí a lè máa yin Ọlọ́run lógo, ẹni tí ògo, ọlá àti agbára wà fún títí láéláé. Ìwé Pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ kọkànlá ló sọ bẹ́ẹ̀. Ohunkóhun tá a bá ń sọ tàbí tá a bá ń ṣe nínú ìsìn Jésù Olúwa, a gbọ́dọ̀ fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. So àwọn ìbéèrè yìí, ìbéèrè tó lẹ́tọ̀ọ́ ni fún àwọn Kírísítẹ́nì láti béèrè. Ká tún ìbéèrè náà béèrè. Ìbéèrè àkọ́kọ́ ni pé jàpilẹ̀ rí àṣẹ pàtó nínú Bíbélì pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi? Jà rí àṣẹ pàtó, direct command, jà rí nínú Bíbélì. Èkejì, ǹjẹ́ a rí àṣẹ pé Kristi sọ pé kí a máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí òun nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa? Ìkẹta, ǹjẹ́ a rí àpẹẹrẹ lọ́wọ́ àwọn àpọ́sítélì pé ká máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí òun? Ǹjẹ́ a rí àpẹẹrẹ nínú ìjọ májẹ̀mú titun, ìjọ tá a rí tó bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù, tó lọ sí Jùdíà, tó lọ sí Samaria, tó sì lọ sí gbogbo ìpìlẹ̀ ayé? Ǹjẹ́ a rí àpẹẹrẹ pé àwọn ìjọ àkọ́kọ́ wọ́n gbé ọjọ́ kan kalẹ̀ láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù Kristi? Àwọn nǹkan tá a fẹ́ wádìí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kí a tó tẹ̀síwájú, ẹ ká wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ ká wo ìwé Kólósè orí ìkẹta, ká kíyèsí láti ẹsẹ̀ kẹtàdínlógún, Colossians chapter 3 verse 17. Kí ni Bíbélì sọ? Ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Kristi. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ohunkóhun tá a bá ń ṣe lọ́rọ̀ àti ní ìṣe ká máa ṣe wọ́n ní orúkọ Jésù Kristi. Ìyẹn túmọ̀ sí pé ohunkóhun tá a bá ń ṣe, a gbọ́dọ̀ máa ṣe wọ́n gẹ́gẹ́ bí àṣẹ tàbí ìlànà tí Jésù Kristi kò tí ìwé Kólósè orí ìkẹta ẹsẹ̀ kẹtàdínlógún kọ́ wa nìyí. Ẹ ká tún wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mìíràn, ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n 28, ká kíyèsí láti ẹsẹ̀ kejìdínlógún, Mátíù 28 verse 18 through 20, ká kíyèsí. Ẹgbọ́n Jésù sì wá, mò ń ka ìwé Mátíù orí kejìdínlọ́gbọ̀n, Mátíù 28 láti ẹsẹ̀ kejìdínlógún 18 sí ogún 20. Jésù sì wá, ó sì sọ fún wọn pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé la fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí
kí ẹ sì máa baptisi wọn lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín, ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí tó fi dé òpin ayé. Àmín. Àti ẹsẹ̀ Bíbélì kejì. Ẹ ká wo ìwé Tẹsalóníkà kejì gbàtà kíyèsí orí ìkejì. Kàgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run tó kọ́ wa níbẹ̀. Tẹsalóníkà kejì orí ìkejì ẹsẹ̀ 15. Ohun tó sọ ni, ó ní nítorí náà ará, ẹ dúró ṣinṣin kí ẹ sì di ẹ̀kọ́ wọn lè mú tí a ti fi kọ́ yín, yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé wa. Àti ìwé ẹsẹ̀ Bíbélì mẹ́ta. Àwọn ẹsẹ̀ Bíbélì mẹ́ta Kólósè orí ìkẹta ẹsẹ̀ 17. Àwọn Mátíù orí 28 gbàtà kéèsì láti ẹsẹ̀ 18 sí 20. Àdẹ̀wò Tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ 15. Àwọn ẹsẹ̀ Ọlọ́run kọ́ wa pé ohun gbogbo tá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí Kírísítẹ́nì, a gbọ́dọ̀ máa ṣe wọ́n gẹ́gẹ́ bí àṣẹ tí Jésù Olúwa wa gbé kalẹ̀. Gẹ́gẹ́ bí àṣẹ tá a gbé kalẹ̀, pàápàá jùlọ nínú ìwé Tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ 15. Ó pa á láṣẹ fún àwọn Kírísítẹ́nì pé ó ní kí wọ́n máa dúró ṣinṣin kí ẹ sì di ẹ̀kọ́ wọn lè mú tí a ti fi kọ́ yín, yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé wa. Ohun méjì ni Tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ 15 kọ́ wa. Pọ́ọ̀lù sọ fún àwọn ìjọ yìí pé kí wọ́n máa dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí àwọn ti fi kọ́ wọn. Ó ní yálà nínú ọ̀rọ̀ tàbí nípa ìwé wa. So àti rí nínú àwọn ẹsẹ̀ Bíbélì mẹ́ta yìí pé tá a bá fẹ́ di ọ̀rọ̀ àṣẹ, tá a bá fẹ́ mú ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ tó ti ẹnu Jésù Olúwa wa jáde àti ẹ̀kọ́ tí a fi kọ́ ìjọ nípa ìwé táwọn àpọ́sítélì kọ sí wọn. So náà ni ọ̀rọ̀ Ọlọ́run ni. Àwa ń béèrè ìbéèrè pé ǹjẹ́ Bíbélì tiẹ̀ fi àṣẹ kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi bí? Bẹ́ẹ̀ tá a béèrè ní. A sì ti rí àwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ohun tí Kristi ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, òun náà ló fi lé àwọn àpọ́sítélì lọ́wọ́. Àwọn àpọ́sítélì sì sọ fún àwọn ìjọ pé ẹ dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí a fi kọ́ yín, yálà nípa ọ̀rọ̀ wa tàbí nípa ìwé wa. So ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run ẹlẹ́dàá wa. So ìbéèrè ni pé ǹjẹ́ a lè rí àṣẹ pàtó tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ká máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ a rí àṣẹ pàtó? Ìdáhùn ni pé pẹ̀lú gbogbo ẹsẹ̀ Bíbélì tí a ti gbé kalẹ̀, ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ọjọ́ ìbí Kristi ó ní bí a ṣe bí. A kọ bí a ṣe bí Kristi sínú ọ̀rọ̀ Ọlọ́run, a kọ síbẹ̀ fún wa. Ìtàn bí a ṣe bí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìtàrí ni a wá rí àpẹẹrẹ pàtó pé àwọn àpọ́sítélì Kristi lẹ́yìn ìgbà tí ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀ tán, wọ́n bẹ̀rẹ̀ sí wá ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. A rí àpẹẹrẹ kankan nínú Bíbélì tó ń ṣe ìwé atọ́nà wa tá a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ìlànà àti ẹ̀kọ́ àti ìwé wa èyí tí àwọn àpọ́sítélì kọ sí àwọn ìjọ. A rí àpẹẹrẹ kan nínú Bíbélì. A ò dẹ̀ rí àṣẹ láti ọ̀dọ̀ Kristi pé kí a bá ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù Kristi Olúwa. A rí àpẹẹrẹ kan. Ìkẹta nínú rẹ̀, a ò sì rí àpẹẹrẹ kan nínú àwọn ìwé táwọn àpọ́sítélì kọ sí ìjọ kọ̀ọ̀kan tí a dá sílẹ̀ ní ìgbà ayé wọn. A rí àpẹẹrẹ kan. Ó ti gbé wa pé tá a bá ń wo Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run, a rí àpẹẹrẹ pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù Kristi gẹ́gẹ́ bí àṣẹ látẹnu Kristi tàbí ẹ̀kọ́ látẹnu àwọn àpọ́sítélì sí ìjọ tàbí ètò ìlànà ìsìn nínú ìjọ májẹ̀mú tuntun. A rí àpẹẹrẹ kan. Ìyẹn gbọ́dọ̀ yé wa. Ẹ ká wá wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí
tí a gbọ́dọ̀ kíyèsí kí a tó máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìwé Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 6 kọ́ wa? Ó ní ẹ gbọ́ o, ó ní ǹjẹ́ ará, nǹkan wọ̀nnì ni mo ti fi mo fi ṣe àpẹẹrẹ ara mi àti Àpólò nítorí yín, kẹ́yìn kó lè ti pa wa kọ́, kí ẹ sì má ṣe rere ohun tí a ti kọ̀wé rẹ̀, ká má ṣe rere ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá, kí ẹnikẹ́ni nínú yín kí ó má ṣe ti ìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì. So níbí yìí, ohun tá a ti kà àkọsílẹ̀ rẹ̀ a ò gbọ́dọ̀ rí kọjá, a gbọ́dọ̀ dúró nínú àkọsílẹ̀ ohun tá a ti kọ. Ohun tí ìwé Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 6 kọ́ wa nìyí. Nígbà tá a tẹ̀síwájú, a wá wo ìwé Jòhánù kejì, 2 John, a wo ẹsẹ̀ 9 rẹ̀, 2 John verse 9, kí ni Bíbélì kọ́ wa? Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni. 2 John verse 9, kí ni ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa? Ẹ̀gbọ́n o, ó ní olúkúlùkù tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́, òun ni ó gba Baba àti Ọmọ. Bí ẹnikẹ́ni bá tọ̀ yín wá tí kò sì mú ẹ̀kọ́ yìí wá, ẹ má ṣe gbà á sílé, kí ẹ má ṣe kì í. Nítorí Ọlọ́run sọ ní ẹ lọ kà á, 2 John verse 9 ẹsẹ̀ 9, ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Ohun tá à ń sọ fún wa ni pé a ò rí àṣẹ pàtó nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa pé ká máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù. À ń wádìí Bíbélì ní ètò yìí ni Jeki Bibeli Soro. A fẹ́ sọ tara wa, a sì fẹ́ sọ nípa tẹ̀kọ́ ènìyàn, a fẹ́ sọ nípa ìlànà tí ènìyàn gbé kalẹ̀, ṣùgbọ́n a fẹ́ sọ nípa tí Bíbélì sọ, torí pé a fẹ́ dó lóró tí Bíbélì wí, torí pé tí Bíbélì wí gan-an òun ni Ọlọ́run ti fi àṣẹ sí fún wa láti tẹ̀lé lónìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta rí níwé Jòhánù kejì ẹsẹ̀ 9, ó ní ẹnikẹ́ni tó bá rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi, a sọ pé kò gbà lọ. Tọ́lọ́run sọ nìyí. Tọ́lọ́run sọ la sì gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn tó fẹ́ sin Ọlọ́run lónìí ní ẹ̀mí àti ní òtítọ́. Ọlọ́run fẹ́ ká tẹ̀lé ẹ̀kọ́ ènìyàn, kò fẹ́ ká tẹ̀lé èrònú wa, kò fẹ́ ká tẹ̀lé nǹkan táwa fẹ́. Ilé gbọ́dọ̀ yí wa bí a ti ń tẹ̀síwájú. Bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ti kà á sí wa létí pé ìwé Jòhánù kejì ẹsẹ̀ 9 ó ti fi àṣẹ lọ́lẹ̀ fún wa pé ẹnikẹ́ni tó bá rú òfin tí kò bá sì dó nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ó ti dó gẹ́gẹ́ bí àṣẹ. A sì fẹ́ rí kọjá ìfẹ́ Ọlọ́run yìí. Kristi tún kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé a kò gbọdọ̀ tẹ̀lé àṣẹ ènìyàn bí kò ṣe àṣẹ ti Ọlọ́run. Ẹ ká wo ìwé Mátíù orí 21, 21. Ẹ ká kíyèsí láti ẹsẹ̀ 23 to 27. Ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Ó ní nígbà tí ó sì dé inú tẹ́ḿpìlì, àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ bí ó ti ń kọ́ àwọn ènìyàn. Wọ́n sì wí pé àṣẹ wo ni wọ́n fi ń ṣe nǹkan wọ̀nyí? Ta ni ó fún ọ ní àṣẹ yìí? Ẹ̀wọ̀n 24. Jésù sì dáhùn ó wí fún wọn pé èmi ó sì bi yín léèrè ohun kan pẹ̀lú. Bí ẹ̀yin bá sì sọ fún mi, èmi ó sọ fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. 25. Ìbátísì Jòhánù níbo ni ó ti wá? Láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn? Wọ́n sì bá ara wọn gbèrò wípé bí àwa bá wí pé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni, òun ó sì wí fún wọn pé èé a ti ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́. Ṣùgbọ́n bí àwa bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn, àwa ń bẹ̀rù ìjọ ènìyàn nítorí gbogbo wọn ka Jòhánù sí wòlíì. Ẹ wá wo tí wọ́n sọ 27. Wọ́n sì dá Jésù lóhùn wípé àwa kò mọ̀. Ó sì wí fún wọn pé ǹjẹ́ èmi kì yóò sì wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí? Níbí yìí Jésù sọ fún wa pé oríṣi àṣẹ authority méjì ló wà.
àṣẹ Ọlọ́run àti àṣẹ ènìyàn. Nínú àṣẹ Ọlọ́run àti àṣẹ ènìyàn, èyí tó dára jù láti tẹ̀lé òun ni ti Ọlọ́run. Kí ló sì fà á? Àwọn àlùfáà wọ́n bá Kristi nígbà tí Kristi ń kọ́ni nínú tẹ́ḿpìlì, wọ́n sì ń bèèrè lọ́wọ́ Kristi pé àṣẹ wo ni wọ́n fi ń ṣèkọ̀wé àti pé ta ló fún wọn ní àṣẹ. Kristi sì ní kóhun tó dá yín lóhùn, ó béèrè béèrè kan lọ́wọ́ yín, ìbátísímù Jòhánù ṣé láti ọ̀dọ̀ Ọlọ́run ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn? Àwọn wọ̀nyí sì gbèrò nínú ara pé táwọn bá sọ pé láti ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n ti mọ̀ dáhùn tí ní Kristi á béèrè wọn pé kí lẹ́tẹ̀ yóò fi gbà á gbọ́. Wọ́n sì mọ̀ pé táwọn bá sọ pé láti ọ̀dọ̀ ènìyàn, àwọn èèyàn tó dúró níbẹ̀ gbà pé Jòhánù wòlíì ni. Wọ́n sọ pé àwọn kò mọ̀. Kristi tẹ́yìn bá ti mọ̀, èmi náà ní sọ àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọn nì fún yín. Níbi ìyàrí ẹ̀kọ́ nìmú pé àṣẹ wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àṣẹ sì wá láti ọ̀dọ̀ ènìyàn bákan náà. Àṣẹ ti Ọlọ́run òun ni àpẹẹrẹ èyí tá a bá nínú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àṣẹ tó wá láti ọ̀dọ̀ ènìyàn òun la bá nínú ìwé ìtàn, historical books, history books la bá. Tá a bá sọ nípa àjọyọ̀ ọjọ́ ìbí Kristi, a ò lè rí àpẹẹrẹ ṣíṣe àjọyọ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ mímọ́ nínú ìwé àṣẹ ti Ọlọ́run. A ò lè rí àpẹẹrẹ rẹ̀ níbẹ̀, ṣùgbọ́n a lè rí àpẹẹrẹ nínú ìwé ìtàn nípa bí a ṣe ń ṣàjọyọ̀ ọjọ́ ìbí Kristi. Ó wà nínú ìwé ìtàn, a sì gbé àlàyé kalẹ̀ bí a ti rí nínú ìwé ìtàn fún wa. Mo fẹ́ kó dá wa lójú pé ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi, a ò rí àṣẹ pàtó nínú ọ̀rọ̀ Ọlọ́run tó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún wa. A ò rí àpẹẹrẹ kan láti ọ̀dọ̀ Kristi, a ò rí àpẹẹrẹ kan láti ọ̀dọ̀ àwọn àpọ́sẹ́lì, a ò sì rí àpẹẹrẹ kan nínú ìjọ Májẹ̀mú Titun tá a rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ilé gbọ́dọ̀ yé wa. So ohun tó lọ́rùn bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, ó ti di àṣẹ ti ènìyàn. Ohun tí Kristi ń kọ́ wa nínú ìwé Mátíù orí 21 nìyí, láti ẹsẹ̀ 23 sí ẹsẹ̀ 27, 23 to 27. Ohun tí Kristi ń kọ́ wa nìyí. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ ká wá lọ sínú ìwé ìtàn. Ìwé ìtàn ṣe nípa ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi, torí pé a lè rí àpẹẹrẹ kan nínú Bíbélì. A sì fẹ́ tẹ̀lé ìwé ìtàn, a fẹ́ tẹ̀lé àṣẹ ènìyàn, a fẹ́ tẹ̀lé àṣẹ ti Ọlọ́run Ẹlẹ́dàá wa, ta lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. A fẹ́ tẹ̀lé àṣẹ ẹnikẹ́ni, a fẹ́ tẹ̀lé àṣẹ ènìyàn, a fẹ́ tẹ̀lé àṣẹ Ọlọ́run. Nínú àṣẹ Ọlọ́run tí í ṣe àpẹẹrẹ nínú Bíbélì, a ò rí àpẹẹrẹ kan, a ò rí àṣẹ kan. There is no authority, no scriptural authority láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. A ò rí ẹyọ kan nínú Bíbélì. Ṣùgbọ́n nínú ìwé ìtàn èyí tá a lọ sínú rẹ̀, a rí àpẹẹrẹ, a rí ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ. Nínú ìwé ìtàn a rí pé AD 336 ní ìgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù. AD 336 òun ni ìgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù. Kí ló sì fà á? Nítorí nínú Bíbélì a ò rí àpẹẹrẹ ìgbà tá a bí Kristi láti máa ṣe àjọyọ̀ rẹ̀. A ò rí àpẹẹrẹ a bí Kristi sínú ayé, ṣùgbọ́n a ò rí àpẹẹrẹ pé àwọn Kírísítẹ́nì, Kristi fúnra ara rẹ̀ ó gbé ìlànà ẹ̀kọ́ kalẹ̀ pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí òun ní ọjọ́ 25 oṣù kejìlá lọ́dọọdún. A ò rí àpẹẹrẹ bẹ́ẹ̀. Èkejì tí a gbọ́dọ̀ mọ̀ ni pé tá a bá kíyèsí ní gbogbo ayẹyẹ tó rọ̀ mọ́ Kérésìmesì, ẹ̀ka tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ èyí tí a ṣí iye wa nínú nípa ayẹyẹ yìí. Kí ni ó kan bàbá Kérésì nínú àjọyọ̀ ọjọ́ ìbí Kristi? Ìjọ bá ìtàn bí a ti bí Kristi ló bí? Rárá o. Kí ló fà á tí bàbá Kérésì wá láti ojú òfurufú? Kí la rí àpẹẹrẹ rẹ̀? Rárá, kò bá mu. Ìwé ìtàn yìí tá a kọ àkọsílẹ̀ bí a ti bẹ̀rẹ̀ àjọyọ̀ ọjọ́ ìbí, ó ní nǹkan ṣe pẹ̀lú ìlànà ìsìn ìbọrìṣà.
Ní ọjọ́ 25 oṣù kejìlá lọ́dọọdún, àwọn ìwé ètò ní irú òun ló fi ẹsẹ̀ wa múlẹ̀ nípa bí wọ́n ti ń ṣe ìlànà kó tó di pé a yí padà sí ìlànà ìsìn, ìlànà láti máa ṣe ká máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. Tá bá wo ẹnìkan ó kọ̀wé, orúkọ ìwé náà ni The Two Babylon by Alexander Aesop. Tá bá wo page 91, ó ní àwọn ayẹyẹ tí ó wà ní Rome tí wọ́n ń ṣe. Ó ní 5 nínú rẹ̀ ó ní wọ́n ń ṣe. Àkọ́kọ́, wọ́n ń ṣe Kérésìmesì, wọ́n ń ṣe ọjọ́ àwọn obìnrin Lady Day, wọ́n ń ṣe Easter, wọ́n ń ṣe the Nativity of St. John àti Feast of Assumption. Ó ní gbogbo àwọn ọjọ́ yìí Bábílónì ló ti wá. Ìyẹn túmọ̀ sí pé a ò lè rí àpẹẹrẹ kan nínú Bíbélì. Gbogbo àwọn àsè tí wọ́n á rí yìí kò sí àpẹẹrẹ kan nínú Bíbélì. Ìwé náà ni The Two Babylons by Alexander Aesop. Alexander Aesop ló kọ, page 91. Mo ń mú yín lọ sínú ìwé ìtàn. Ìwé ìtàn ni mo ń mú yín lọ sí báyìí láti mọ bí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ayẹyẹ ọjọ́ ìbí Kristi. Èyí táwọn lè rí àpẹẹrẹ kan nínú ìwé Bíbélì tí ń sọ̀rọ̀ Ọlọ́run. Èkejì, nínú Catholic Encyclopedia 1911 edition, kí ló wí? Ó ní Kérésìmesì kò sí nínú àwọn ayẹyẹ tí a kọ́kọ́ ṣe nínú ìjọ. Àpẹẹrẹ ìkarùn-ún yìí tí ń ṣe Kérésìmesì ó ti Egypt wá. Ìyẹn túmọ̀ sí pé kò sí nínú àpẹẹrẹ ayẹyẹ èyí tí a rí kà pé ìjọ májẹ̀mú tuntun ń ṣe. Ìyẹn bẹ́ẹ̀, Catholic Encyclopedia 1911 edition òun ló sọ bẹ́ẹ̀. Nígbà tá a tún kíyèsí Encyclopedia Britannica article on Christmas page 642, ó sọ fún wa pé Kérésìmesì ó jẹ́ ayẹyẹ tó súyọ, èyí tó jẹ́ pé ó ní nǹkan ṣe pẹ̀lú ìbọ̀rìṣà èyí táwọn èèyàn ń ṣe, tó fi jẹ́ pé ní àkókò náà àwọn ará Egypt wọ́n jọ́sìn sí oòrùn tí a pè ní sun god. Àwọn ará Persia náà wọ́n ń ṣe kankan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn Rome wọ́n pè ní Saturnia. Fún odidi ọ̀sẹ̀ kan ni wọ́n ń ṣe àsè yìí. Ọjọ́ tí wọ́n fi sí pé ká máa fi ṣàjọyọ̀ ọjọ́ ìbí Jésù Kristi yìí kò ní kankan ṣe pẹ̀lú àgbékalẹ̀ Bíbélì tàbí òfin Ọlọ́run. Tẹ́ bá lọ wo Encyclopedia Britannica article on Christmas page 642, ẹ máa rí kà níbẹ̀. Gbogbo ọ̀rọ̀ tá à ń sọ nípa pé à ń ṣayẹyẹ ọjọ́ ìbí Kristi, ìwé ìtàn ló wà, kò sí nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run, kò sí nínú Bíbélì. Ilé ìgbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ohun tọ́rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. A tún wo Chambers Encyclopedia 1970 page 538 article on Christmas. Ó jẹ́ ká mọ̀ pé Kérésìmesì ṣíṣe a rí pé láti Europe ni ó ti wá, torí pé kò sí àṣẹ pàtó ọjọ́ tàbí oṣù tàbí Kristi. Ṣùgbọ́n a rí kà pé Rome wọ́n gbé ìlànà ìsìn kalẹ̀ látọwọ́ Emperor Urania on the 25th 274. A rí pé ayẹyẹ tí àwọn èèyàn ń ṣe tí ń ṣe pagan festival, ayẹyẹ ìbọ̀rìṣà, a rí pé ayẹyẹ yìí wọn ò lè mú kúrò, ṣùgbọ́n wá lò ó pé ká kúkú máa fi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù ní ọjọ́ náà. Tẹ́ bá lọ wo Chambers Encyclopedia 1970 page 538 article on Christmas, ẹ ò rí kà níbẹ̀. So a rí pé gbogbo bí tá a wò yìí, a rí pé ìwé ìtàn ni, ìwé ìtàn la wò tá à ń sọ bí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ìsìn ṣíṣe àjọyọ̀ Kérésìmesì tàbí ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. A ò lè rí àpẹẹrẹ kan nínú Bíbélì. Ìjẹ́jẹ́ mọ̀ pé ìlànà ìsìn Kristi tá à ń ṣe ìlànà ìsìn òtítọ́ ni, Ọlọ́run kì í parọ́. Òtítọ́ àti ìmọ̀ ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwa tá a sì jẹ́ Kírísítẹ́nì a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń sọ òtítọ́ ká sì máa gbé ìgbé ayé òtítọ́.
ọjọ́ tí a là kalẹ̀ pé a fi ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù tí í ṣe ọjọ́ 25 oṣù kejìlá irọ́ ni kì í ṣe gẹ́gẹ́ bí ohun tá a rí kà nínú Bíbélì. A bí Jésù Kristi ní ọjọ́ 25 oṣù kejìlá. A bí Jésù Kristi Olúwa wa sínú ayé lọ́jọ́ kan, a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ṣùgbọ́n Bíbélì ò sọ fún wa ìgbà báyìí ọjọ́ báyìí la bí Kristi. Ọlọ́run pa ọjọ́ yìí mọ́ gẹ́gẹ́ bí àṣírí fún Ọlọ́run. God kept this date as a secret to him. Ọlọ́run ti mọ ohun tí ó ṣẹlẹ̀ sí ìran ènìyàn. Ohun tí Ọlọ́run tí a bá pa mọ ọjọ́ yìí, a máa sọ pé a ṣèbọjọ́ náà nìyí. Ṣùgbọ́n Ọlọ́run tọ́jú ọjọ́ náà, kò fi ọjọ́ náà hàn fún ẹnikẹ́ni. A sì kà nínú ìwé Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run ní ìwé Deuteronomy orí 29 ẹsẹ̀ 29, ó lóhun kọ̀ọ̀kan jẹ́ ti Ọlọ́run, secret things belong to God. Ó ti bèbè sọ nìyí. Ẹ̀yin ènìyàn wa nílé, à ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Ẹ jẹ́ ká padà sínú Bíbélì. Ká máa sọ ohun tí Bíbélì sọ tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ká dúró lórí ìlànà náà tí Ọlọ́run ti là kalẹ̀ fún wa. Ìlànà ẹ̀kọ́ ènìyàn ká lè rí ìfẹsẹ̀múlẹ̀ nínú Bíbélì, ẹ jẹ́ ká yàgò fún. Ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú. A ó dúró báyìí ná. Torí pé a gbọ́dọ̀ wádìí ẹ̀ dé ìsàlẹ̀ kòkò kí a sì mọ tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn. Yóò sì gbàkóso ayé wa fún ògo rẹ̀ nìkan gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ tá rí nínú Bíbélì. Olúwa yóò gbọ́ àdúrà wa, yóò sì ràn wá lọ́wọ́ láti rí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà kù fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kó máa bá wa gbé títí tá a tún fi rè pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ìbùkún Ọlọ́run kó di mímọ̀ nínú ayọ̀, kó sì kọ́ wa ní ìfẹ́ rẹ̀ láti dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Olúwa yóò wà pẹ̀lú wa lórúkọ Jésù. Àmín. Ẹ ṣé o. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.